Ǹjẹ́ a kí wa kú ojúmọ́ ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti máa gbọ́ wa fún ti òwúrọ̀ yìí. Bẹ́ẹ̀ ni a sì tún kí wa káàbọ̀ sí orí ìkànnì Àròlé Baba 1010 TV, níbi tí a ti máa ń mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Orúkọ tèmi ò yí padà, Adéṣọlá yín náà ni, ẹyinjú Olódùmarè tí ò ṣe fi gígùn. Ǹjẹ́ síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Ìdìbò ọdún 2027 yóò já sí rọrùn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀. Aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti pè fún bíbu ọlá fún ìṣẹ̀ṣe àti àṣà ilẹ̀ Yorùbá. Gómìnà ìpínlẹ̀ Jigawa buwọ́lu sáà kejì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi kélé òfin gbé àwọn ọ̀daràn 9 kan. Àwọn ọlọ́pàá ìlú Àbújá ti rí òkú arábìnrin kan rẹ̀ nínú odò adágún Jàbí nílùú Àbújá. Ǹjẹ́ ní báyìí ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìdìbò ọdún 2027 yóò já sí ìrọ̀rùn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, Ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Obasa, ti sọ̀rọ̀ lórí ìdánilójú rẹ̀ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìdìbò ọdún 2027 wípé ààrẹ yóò borí ìdìbò náà pẹ̀lú ìrọ̀rùn. Ìdánilójú tó wáyé níbi ìpolongo fún ọdún 2027 ní ìjọba ìbílẹ̀ Òjòkòrò, níbi tí ó ti ń pè fún ìrànlọ́wọ́ àwọn ọ̀dọ́ lórí àtúndì ìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá di ọdún 2027. Ìpéjọpọ̀ náà wáyé ní agbègbè ìjọba ìbílẹ̀ Òjòkòrò ní pápá ìṣeré kan lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Obasa wá ń gbóríyìn fún àwọn ìjọba ìbílẹ̀ Òjòkòrò látàrí adarí rere àti ìkórajọ fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ fún gbígba káàdì ìdìbò alálòpẹ́ wọn. Ó wá ń pè fún ìṣọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ náà láti jẹ́ kí àlàáfíà ó jọba láàrin wọn. Obasa tún tẹ̀síwájú wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe iṣẹ́ ribiribi láàrin ọdún 2 rẹ̀ lórí àpèrè ààrẹ ìjọba orílẹ̀-èdè yìí. Ó ní tí a bá wá sowọ́pọ̀ láti kéde àwọn àṣeyọrí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún gbogbo ènìyàn, ó ní dájúdájú ètò ìdìbò ọdún 2027 yóò dá sí ìrọ̀rùn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìyànsípò rẹ̀ padà gẹ́gẹ́ bí ààrẹ. Aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti pè fún bíbu ọlá fún ìṣẹ̀ṣe àti àṣà ilẹ̀ Yorùbá. Sẹ́nẹ́tọ̀ Olúbíyì Ajagunlá, ẹni tí wọ́n fi jẹ oyè Àtaọ̀jà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún bẹ́ẹ̀ ti ìlú Òṣogbo pẹ̀lú ṣíṣe ìfilọ́lẹ̀ ìwé kan, ti rọ àwọn lọ́balọ́ba jákèjádò ilẹ̀ Yorùbá láti wà ní ìṣọ̀kan láàrin ara wọn. Aṣòfin náà ṣàpèjúwe Ọba Jimoh Oyètúnjí Ọláònípẹ̀kun gẹ́gẹ́ bí ẹnìkan tó dúró déédéé nínú pípè fún ìṣọ̀kan, àlàáfíà àti ìdàgbàsókè láàrin àwùjọ. Bẹ́ẹ̀ náà ló tún fún wọn ní mílíọ̀nù 10 láti ṣàfilọ́lẹ̀ ìwé náà tí wọ́n kọ nípa Ọba Jimoh Oyètúnjí Ọláònípẹ̀kun, tí ó sì ń pe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí àkíyèsí láti dúnú mọ́ abala dídá ilé-iṣẹ́ sílẹ̀ àti ohun amáyédẹrùn fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá ṣe àdúrà kí Ọlọ́run ó fún òun lẹ́mìí gígùn láti lo ipò oyè náà. Bẹ́ẹ̀ náà ló tún kí Ọba Jimoh Oyètúnjí fún alálàáfíà, olùpè fún ìṣọ̀kan àti ìtẹ̀síwájú ìlú Òṣogbo àti àwọn ènìyàn ìlú náà tí ó jọba lé lórí. Nígbà tí ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣojú fún àwọn àgbààgbà ìlú Òṣogbo, tí ọmọọba Adélékè Odùọlá sì ń gbóṣùbà fún sẹ́nétọ̀ náà fún ìfẹ́ tó rinlẹ̀ tó ní sí ìpínlẹ̀ Ọ̀ṣun àti agbègbè rẹ̀ lápapọ̀. Ó wá ń fi àtìlẹ́yìn wọn fi dá a lójú nínú ìṣèjọba rẹ̀ láti ìsinyìí lọ títí di ọdún 2027. Gómìnà ìpínlẹ̀ Jigawa ti buwọ́lu sáà kejì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó sọ pé ọjọ́ ọ̀la Nàìjíríà yóò dára lábẹ́ òṣèlú ààrẹ náà. Gómìnà Umar Namadi ti ìpínlẹ̀ Jigawa ti sọ ní gbangba yànyà wípé òun fi ọwọ́ sí sáà kejì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu
láti tẹ̀síwájú nínú ìṣèjọba rere rẹ̀ pẹ̀lú wípé èròǹgbà ààrẹ ló ti ń fi hàn ọjọ́ ọ̀la rere fún orílẹ̀-èdè yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní ilé ìjọba ìbílẹ̀ náà ní ìjọba ìbílẹ̀ Rome nínú ètò kan tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ bíbí ìpínlẹ̀ náà lọ́sọ̀ọ̀sẹ̀ ló ti ń sọ pé ààrẹ Tinubu ti ní ìfọkàntán láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí látàrí àyípadà rere tí ó ń dé bá orílẹ̀-èdè yìí nípa ètò ọrọ̀ ajé láàrin ọdún méjì péré tí ààrẹ fi darí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àfihàn ìṣesí gómìnà náà ló ti na ọwọ́ méjèèjì rẹ̀ sókè pẹ̀lú ìka mẹ́rẹ̀ẹ̀rin tó sì ń ṣàpèjúwe àtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì rẹ̀. Amadi bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà wípé òun ti fọwọ́ sí kí ààrẹ máa tẹ̀síwájú nínú ìṣèjọba rẹ̀ tó bá di ọdún 2027 tí ó sì ń fi àwọn ènìyàn rẹ̀ àti àwọn ará ìpínlẹ̀ náà lọ́kàn balẹ̀. Ó ní digbí ni òun wà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC àti ṣíṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá di ọdún 2027. Ó wá ṣàlàyé nípa àwọn ìlànà àkọ́tún ìtẹ̀síwájú àti ọjọ́ ọ̀la rere tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dálẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi kélé òfin gbé àwọn ọ̀daràn 9 kan pẹ̀lú ẹ̀sùn olè jíjà, yíyọ bọ́gláàrì àti ìfipábánilò. Ọ̀kan lára àwọn ọ̀daràn náà tí ń ṣe ọmọ ọdún 54, Ayọ̀ Akínpẹ̀lú ni wọ́n rí mú ní ìlú Ìpẹ̀tù Ìjẹ̀ṣà ní ìjọba ìbílẹ̀ Orí-Adé pẹ̀lú ẹ̀sùn jíjí ẹran 2 gbé. Ayọ̀ Akínpẹ̀lú tí ń ṣe ọmọ bíbí ìlú Oǹdó ni wọ́n ti rí mú lẹ́yìn tí àwọn olùgbé agbègbè náà pariwo láti ta àwọn ènìyàn lólobó. Arákùnrin náà padà jẹ́wọ́ wípé òun ti ń jí ẹran gbé láti ọdún 7 sẹ́yìn tí òun sì máa ń fi àwọn ẹran náà ṣe pẹpẹ súùpù ní bíà palọ̀ kan ní ìlú Oǹdó. Kọ̀mọ́ndà àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Adékúnlé Ọmọyẹlé ẹni tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní òun yin àwọn olùgbé agbègbè náà pẹ̀lú iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láti tètè máa ta àwọn ẹ̀ṣọ́ aláàbò náà lólobó. Nínú àwọn iṣẹ́ mìíràn tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tún ṣe ni bí wọ́n ṣe fi kélé òfin gbé àwọn ọ̀dọ́kùnrin 2 kan, Adésínà Sodiq tí ń ṣe bíríkìlà àti Karim Morufu tí òun ṣe iṣẹ́ electrician pẹ̀lú ẹ̀sùn yíyọ bọ́gláàrì ní Olúpọ̀nlé ní ìjọba ìbílẹ̀ Ọláolúwa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní àwọn yóò sa gbogbo ipá àwọn láti lè lé gbogbo ọ̀daràn kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Àwọn ọlọ́pàá ìlú Àbújá ti rí òkú arábìnrin kan rẹ̀ nínú omi adágún ní ìlú Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè tó kalẹ̀ sí olú ìlú ilẹ̀ yìí Àbújá ni wọ́n ti rí òkú arábìnrin kan tí ẹnìkan kan ò dámọ̀ nínú omi adágún Jàbí, eléyìí tí wọ́n ń pè ní Jàbí Dam ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ látẹnu àwọn agbófinró, wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi tó àwọn létí ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Jàbí ní ìlú Àbújá, eléyìí tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní déédéé aago 10:30 òwúrọ̀ ní ọjọ́ Sátidé. Nígbà tí àwọn ọlọ́pàá gba ìpè láti agbègbè náà tí wọ́n sì lọ síbẹ̀ láti mọ ohun tí ó ṣẹlẹ̀. Wọ́n ní nígbà náà ni wọ́n rí òkú arábìnrin náà tó lé fónfó lórí omi, eléyìí tí ẹnìkankan ò dámọ̀. Wọ́n ní arábìnrin náà ní ọjọ́ orí rẹ̀ yóò mọ̀ súnmọ́ 60 ní ọjọ́ orí. Ìwádìí fi tó wa létí wípé obìnrin náà ò ní àmì kankan lára gẹ́gẹ́ bí ojú àdá ṣíṣá, ọ̀bẹ gígún àbí ìbọn yínyìn. Tí bàtà sílípàsì aláwọ̀ ewé 2 sì wà pẹ̀lú rẹ̀ lórí omi náà. Wọ́n ní nítorí òórùn òkú yìí, àwọn ará agbègbè náà ti ń fi lé wọn sílẹ̀ láti dáàbò bo ìlera wọn. Wọ́n wá sọ pé ìwádìí sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà láti mọ àwọn ẹbí arábìnrin náà àbí àwọn alábàágbé rẹ̀. Ǹjẹ́ kò ní jù báyìí lọ fún tòní? Kí a tó wá mú ìròyìn náà wá sí òpin, lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀. Ìdìbò ọdún 2027 yóò já sí ìrọ̀rùn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀, Ìbáṣà ló sọ bẹ́ẹ̀. Aṣojú ilé ìgbìmọ̀ asòfin àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti pè fún bíbu ọlá fún ìṣẹ̀ṣe àti àṣà ilẹ̀ Yorùbá. Gómìnà ìpínlẹ̀ Jigawa buwọ́ lu sáà kejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu.
àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi kélé òfin bí àwọn ọ̀daràn 9 kan. Àwọn ọlọ́pàá ìlú Àbújá ti rí òkú arábìnrin kan nínú odò adágúndàbí ní ìlú Àbújá. Ǹjẹ́ ní báyìí ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn odò tó ń ṣàn àbí omi ọ̀gbàrá tó bá le fún àwọn àsìkò yìí látàrí òjò tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibí yìí la ó ti máa ṣe ẹnu wa ní déédéé síbí fún ti òní. Bí ẹ ṣe wá ń wò wá, ẹ má gbàgbé láti máa bá wa pín àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan kí ẹ sì bá wa subscribe sórí ìkànnì Àrólé Baba 1010 TV. Adéṣọlá lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ẹni tí Olódùmarè tí yóò ṣe fi dìgbù. Ǹjẹ́ títí di ìgbà míì tí a ó máa pàdé, a kí wa pé ká fi re pàdé o. No be that side, for go back. Before it come like this. Hey! See that second back. That kind of idiot. You see that? Hey! Hey! You don't go. Hey! God! Hey! Hey! See negligence. Hey! See negligence. Hey! Negligence. You don't hold something. That guy power go finish. Hey! How do I want to help her? Give me. Hey, see person. I bet me not small. Hey! See person. Hey, see another one. See back. Hey, see me. See people. Where the man? Where's the man? Go on, where you? Where's the man? Where's the man? Hey. The man don't go. My guy, hey. See, erosion don't carry that man go. The man don't go. Hey. Jesus. See the man back. Hey. Lift the back. As the back don't hook. Hey. That man don't go. Now the man get the back. Hey. See the man back.
Hey! Hey! Where you go back? Go back! Ah, God. Oh, boy, don't be smart, yo. That man don't go. Erosion don't carry the man go. See the man back. See the man back. See the man back. Erosion don't carry that man go. Erosion don't carry that man go. Erosion don't carry and go. God, may God help that man. Now your guy back. That man fit don't die, oh. That man fit don't die, oh. Water get power, oh. That man don't go. Make that man no go hit his head for stone. Just as this just the car and they go so. The man try. He still try.